mo kó nílé, bẹ́ẹ̀ ni mo kí àlejò, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí àgbàlagbà, mo kí ọkùnrin, bẹ́ẹ̀ ni mo kí obìnrin. Ìbà fún gbogbo ọmọ Yorùbá pátápátá, ìbà Elédùmarè, mo kí wa o. Ok, n tí mo fẹ́ kí a tún jíròrò lórí lónìí, òun náà ni àṣírí kan tí àwọn ọ̀rọ̀ wa ń pè ní àpè. Ǹjẹ́ àpè tó dájú ṣé ó wà? Àwọn ọ̀nà wo gan ni à ń gbà lo àpè? Ǹjẹ́ oríṣi àpè kan ló wà? N tí Yorùbá ń pè ní àpè, òun náà ni pé n tí a lè fi pe ẹnìkan láti ibì kan, ó lè já tinú ìlú kan náà, ó lè já ti ibi tó jìnnà. Wọ́n ń pe èèyàn láti ìlú òyìnbó wá sí Nàìjíríà tí ó dẹ̀ wà. Bẹ́ẹ̀ ni ẹ wá ní Òṣogbo ilẹ̀ Yorùbá, wọ́n ń pe èèyàn láti ìlú òyìnbó tí ń wá sí Nàìjíríà. Tí Yorùbá ń pè ní àpè náà ni ká pe lágbájá. Tí àpè bá dójú ẹ̀, yóò máa jí lójú oorun pé wọ́n ń pè ọ́. Oríṣiríṣi ni àpè, bí kálukú wọn ṣe ń ṣiṣẹ́ ó yàtọ̀ síra. Ìmíì wà tó ṣe wípé tí obìnrin yẹn bá sùn, òun àtọkùnrin tí ń pè òun ni wọn ò jọ sùn. Kìí sóbìnrin nìkan lèèyàn ń lo àpè fún, kìí sọkùnrin nìkan lèèyàn ń lo àpè fún. Ní tí mo tó túmọ̀ sí ni pé kìí ṣe pé ọkùnrin ń lò fóbìnrin nìkan, obìnrin náà ń lo àpè fún ọkùnrin, ọkùnrin ń lo àpè fún ọkùnrin ẹgbẹ́ ẹ̀, bẹ́ẹ̀ lóbìnrin ń lo àpè fún obìnrin ẹgbẹ́ ẹ̀, ìyá ń lo àpè fún ọmọ, bàbá ń lo àpè fún ọmọ, ọmọ ń lo àpè fún bàbá. Kò sẹ́ni tí wọ́n lè lo àpè fún. Tó bá ti jẹ́ ẹ̀dá alààyè tí ń mí, tí ń gbọ́, dandan ni. Kò sí ẹni tí wọ́n lè lo àpè fún. Àpè pé oríṣiríṣi, gẹ́gẹ́ bí mo ṣe sọ. Àpè tó jẹ́ gbólóhùn lásán tí ò ní nǹkan kan ó wà, tó jẹ́ pé gbólóhùn kò ní pé èèyàn ń jó nǹkan kan, kò ní kíní, ó wà. Àpè àmúdó wà o. Bẹ́ẹ̀ ni àpè ó pé oríṣiríṣi gẹ́gẹ́ bí mo ṣe sọ. Eléyìí tí mo wọ́n ní àìrìnjìnà ní àìrábùkẹ́ ọ̀kẹ́rẹ́. Tí a bá rí jìnnà dáadáa, a rí ibi tí wọ́n ti fi aláǹtakùn, òwú aláǹtakùn tí wọ́n fi gbọ́ ọmọ odó, tí wọ́n fi gbé kọ́, wọ́n fi gbé ìyá odó kọ́. Bẹ́ẹ̀ ni Yorùbá, agbára ń bẹ nílẹ̀ Yorùbá o. Bí kálukú bá wá ṣe máa lò náà ni ó ṣe máa lò. Ẹ bá máa lò sọ́nà tó dáa, ẹ bá sì máa lò lọ́nà burúkú. Ṣùgbọ́n rántí o, kó tó jẹ èso àjàrà, kí ló dé tó rò tàwọn ọmọ tí yóò máa kan? Tó bá papè dálé onílérú, tó parọ́ pé ìyàwó ẹ̀ ni, tí ìṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì wà tó ṣe pé àpè náà fi sí wọn kú nílé ọkọ wọn, tó jẹ́ pé ọkọ kan jáde ìgbà tí ó fi padà ní wọ́n ti lọ. Oògùn wà o, àjàtúká ló lé ẹlòmíì. Nígbà tí àjàtúká yẹn tó bá dáhùn tán, tó ṣiṣẹ́ tán, ẹsìn mọ̀ pé obìnrin inú fùfú lobìnrin máa ń bí. Torí pé gbogbo ẹ̀ túká tán, ojú wọn wà wálẹ̀. Ṣùgbọ́n wọn ti ṣe tí ó yẹ pa òní bóró mọ́. Tí ò bá lẹ́tọ̀ọ́ sí ọ, mọ̀ wulẹ̀ fi agídí, mọ̀ fi sọ pé obìnrin ó wù mí ilé ọkọ ló wà, jẹ́ ìsàjàtúká sóhun àtọkọ ẹ̀ kí wọ́n túká. Tó bá jẹ́ ti tẹni tó lọ, bóyá wọ́n gbà lọ, kó sì wò pé ìyàwó mi ni ó ti bímọ fún mi, wọ́n wá gbà lọ, mo sì ń ṣẹ̀tọ́ mi gẹ́gẹ́ bó ṣe yẹ lórí obìnrin yìí, wọ́n sì gbà lọ, jẹ́ ń pé nǹkan mi padà. Kì í ṣe ìyàwó yíyàwó tó mọ̀ pé kì í ṣe ìyàwó ẹ̀, tàbí ìyàwó tó fẹ́ sínú ilé tó mọ̀ pé ìyà ló fi ń jẹ, tó wá jàjàrọ̀ náà àbáyọ tó yẹ pé inú ẹ̀ ń dùn, kó n tètè gbogbo ṣe kúrò lọ́dọ̀ ẹ̀, inú ẹ̀ ń dùn. Mo máa ń sọ gbogbo ọkùnrin, gbogbo ẹni tá a bá ń bá rìn, tá a bá fi sílẹ̀, tí kò ní ìfẹ́ tì lára ẹ̀ pé lágbájá fi mí lẹ̀, kíyèsí ọ̀rọ̀ ẹ̀, that means pé òun wúlò fẹ́ nìyẹn. Ó yẹ kó máa rò pé
káníláka nígbà tí mi àti lágbájá jọ wà ní yóò ti ṣe nǹkan báyìí yóò ti ṣe nǹkan báyìí yóò ti ṣe nǹkan báyìí. Ọlọ́run ràn wá lọ́wọ́. Àpè tí mo fẹ́ sọ̀rọ̀ ń pẹ́ yìí ìdánilójú wà pé láàárín ọjọ́ méje dandan ni tó bá lẹ́mìí dáadáa níjọ́ méje tí ò bá lẹ́mìí dáadáa níjọ́ kẹta ó gbọ́dọ̀ jí ọ tested and confirmed ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí tá à ń fi sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń wò pé a kì í ṣàlàyé kíkún a kì í ṣàlàyé kíkún àlàyé wo lẹ tún fẹ́ kí n tún ṣe. Inú wa ò rí bákan náà inú wa kò rí bákan náà rárá ṣùgbọ́n lè tí màá ṣe ìmọ̀ afẹ́kẹ́ náà wò kẹ́ fún mi lábọ̀. Bóòlù àti ìṣe ẹyẹ olókè ìsàlẹ̀ wà o ẹyẹ olókè ìsà òláwà àti akọ ewé mẹ́rin ẹyẹ olókè ìsà àti akọ ewé mẹ́rin òlájò kò jù bẹ́ẹ̀ lọ òlájò jíjó tá a bá jó tán ẹjẹ́ àdínní kò bẹ̀rẹ̀ ẹ̀ẹ́dì díjú sí ju káló tó báyìí ẹ̀ẹ́dì sí náà ju ọ̀nà mẹ́fà lẹ́wọ̀n ẹ̀ẹ́dì sí ju ọ̀nà mẹ́fà àbí márùn-ún lọ tó ṣe díẹ̀. Bó la ṣe lò ká tẹ́ bá ti jó tán ẹ fàtàrí mọ́ o tẹ́ bá ti jó apẹ̀wé mẹ́rin ẹ̀yìn ológèésà àti ẹjọ tẹ́ bá ti jó tán ẹ̀yin ẹ koríko bẹ̀rẹ̀ tẹ́ bá fẹ́ sùn lálẹ́ ẹ tó koríko bẹ̀rẹ̀ ti dà sójú gíláàsì ojú àwòrán gíláàsì tẹ́ bá ti rà ẹ yọ kíní ẹ̀gbẹ́ kù ẹ dà sí ẹ tẹ̀ lójú rẹ̀ ẹ pe ohun rẹ̀ sí ẹ wàá dín ní kò bẹ̀rẹ̀ tẹ́ bá ti dín kò bẹ̀rẹ̀ aṣọ òbúra tí ẹ fi ń sùn etí ẹ ọ̀nà méjì lẹ́ẹ̀ta mọ́ igun kan bí ẹ̀ta mọ́ igun kan bí ẹ̀ta mọ́ ẹ̀ta gbogbo mọ́ ni ẹ wàá fi sùn ẹ̀yin àtobìnrin yóò jọ sùn mọ́jú ni yóò pè yín pé láti bí ijọ́ mẹ́ta èmi àti ẹ̀mọ̀jọ ń sùn mọ́ ni tí bá mà tó jí mo mà tó mọ̀ pé èyí sí nínú ilé pé èmi àti ẹ̀ ò jọ sùn ṣùgbọ́n lójú oorun mi àjọ ń sùn ni gbogbo èèyàn ni ó mọ̀ jọ yín wà láìtàlẹ̀ gbogbo èèyàn tí bá ń rí yóò mọ̀ jọ yín pé àbí ó sì jọ lágbájá àbí ó sì jọ tàmẹ̀dò ó sì jọ lágbájá ó sì jọ lágbájá ó sì jọ lágbájá tí wọ́n fẹ́ lè máa mú pé ṣèṣe pé nǹkan mi ti fẹ́ yí wọ̀ èdè sọ́jú wa lọ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé àpè tó dájú wà o àpè wọn ní tó bá jẹ́ ẹlẹ́gbẹ́ ọmọ kìnìkan lóòótọ́ tó bá jẹ́ ẹlẹ́gbẹ́ ọmọ àwọn àpè kan wà títí tè mú wọn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n eléyìí oògùn wà nílẹ̀ Yorùbá o tested and confirmed tá a rí pé bó ṣe rí gẹ́lẹ́ ni. Ọlọ́run gbàdúrà wa 08061482254 09072793348 mo máa ń sọ nínú gbogbo fídíò mi pé ẹ má pè wá lórí aago tẹ bá rí bẹ́ẹ̀ lórí àwọn àṣírí táwọn fílẹ̀ ẹ má pè wá lórí aago ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp torí tẹ bá pè tẹ bá béèrè tá a bá dáhùn bóyá akọ́ ti fóun ẹlẹ́ni ilé ìgbéraga kò sì rí bẹ́ẹ̀ kì í ṣe ti gbéraga kọ́ kì í ṣe ti gbéraga rárá irú òní ìbáyìí tó mú mi tí mo sọ pé iṣẹ́ ìgbọ́dọ̀ fílẹ̀ lónìí ni pé mo gbọ́ èsì ẹ̀ láti bí ìjẹrin ni mo ti gbọ́ èsì ẹ̀ mo á wò pé kí ni ìlágbára tó báyìí mo ti gbọ́ lẹ́ẹ̀kìní mo gbọ́ lẹ́ẹ̀kìní mo tún wá wò pé èsì tẹ́niyẹn tó wá mú wá fún mi pé so Ọlọ́run gbàdúrà wa Ọlọ́run gbàdúrà wa Ọlọ́run gbàdúrà àti bẹ̀rẹ̀ ọdún tuntun báyìí á parí ẹ̀ láyọ̀ àti àlàáfíà mo kí wa o ẹ má bínú tẹ́ bá pè wá pé ẹ béèrè akọ́ọ̀tì ẹ̀ torí pé a máa ń sọ ní gbogbo àgbé ẹ má pè wá ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp ẹlòmíì òun yóò lòun ò ní kíní ẹ dákun gbogbo ló ti rí fídíò YouTube ní fídíò tèmi ń wà Ọlọ́run gbàdúrà wa mo kí wa o.